ẹ káàsán èmi èèyàn yín Àyíkí rèé o lórí Miliki 101.3 FM tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń débí ètò támọ̀ olóńdé sí etí ìgbọ́yín lórí ìkànnì yìí ẹ wò ẹ mọ́ ìfi dúdú kẹmọ́ ìpè pupa ètò támọ̀ ọ̀kan ni lórí rédíò ọ̀kan pàtàkì Miliki 101.3 FM bó o ní ẹ kú àtàárọ̀ ṣé ajé ń bugbájẹ ṣé òjú ara lọ sóoru nímú lọ́dọ̀ yín ni àbójò yìí òwú tí ìbàjẹ́ jẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ní o torí pé bó ti fẹ́ kó rí òun náà lórí òun ẹni tó lè yí padà Olódùmarè náà ni mo ti gbẹ́nu àti dé náà nu káyàwó bẹ́lẹ̀ kò bí aré náà ni kẹ́ ẹ mú béèrè kẹ́ ẹ sì gba ìbéèrè sí ẹ mọ̀ wípé Yorùbá ní ọmọdé tó bá fọwọ́ sí júwe ilé bàbá rẹ̀ a jẹ́ pé bóyá ọmọ àlè ni ṣùgbọ́n èmi mo ṣe wà n ò ní fọwọ́ sí júwe ilé bàbá mi Àyíkí rèé o ńlá fi ní pé ká mọ̀ rántí ohun tí àwọn bàbá wa ti ṣe sẹ́yìn àwọn ìyá wa tán ti fi ṣòwò tán ti fi ṣiṣẹ́ tán fi gbé ìgbé ayé tó rọ̀ wọ́n lọ́rùn ètò táwọn ní béèrè táwọn fi béèrè tí àwọn bàbá wa nǹkan tán ti fi ṣe sẹ́yìn ẹ wò ó kó tó wá di páwọ̀ àbọ́sàgbà mi ètò ìgangan ijó tiẹ̀ ń gbọ̀n mi ijó ń gbọ̀n mi sí ẹ̀rí ijó tí ń bẹ lára mi ẹ jẹ́ ń gbọ̀n lẹ́ẹ̀díẹ̀ kó tó di wípé mọ̀ béèrè ìbéèrè tó rọ̀ mọ́ jó ẹ wo ẹ já lọ fi ẹsẹ̀ rájò ń gbàgbá padà dé àtúmọ̀ tẹ̀síwájú Àyíkí ń bọ̀. Ó ń gbọ̀n mi ní ijó problem tí wọ́n. gbẹ. sí ó dáa mo ní pé kí n máa já yín sí ni wípé òpó ó ti wà sí sílẹ̀ 0909 000 1013 òun ni òpó tí ẹ ó pè láti darapọ̀ mọ́ ètò yìí tẹ́yìn báyìí ṣe ń darapọ̀ mọ́ wa òun nù hello. ẹ mọ̀ káàsán. ẹ káàsán. ẹ ṣeun ìyá mi ẹ ṣeun ó kọ yín àti bí ẹ ti ń pè. Aya Karim láti ṣàwò Kòròdú ọ̀dà ẹ káàbọ̀ sórí ètò mo rí i pé ẹ ṣeun ó dáa ẹ mú nọ́mbà tòní. nọ́mbà ìkẹta nọ́mbà kẹta òun náà rèé wọ́n ní oríṣiríṣi ewúro méjì ló ìbéèrè ti rọ̀jù fún yín báyìí oríṣiríṣi ewúro méjì ló wà wọ́n ní ẹ dákọ wọn. ewúro. bẹ́ẹ̀ ni. ewúro etídò ń bẹ. ewúro odò. ọ̀dà ìkejì ńkọ́. ìkejì ńkọ́. ìkejì ewúro ti ilẹ̀lẹ̀. ewúro ti ilẹ̀lẹ̀. ẹbẹ tá a máa ń gbìn sóko. tá a máa ń gbìn. ọ̀dà ẹ̀jẹ̀ fún yẹn mọ̀jẹ̀ ńlọ yín fún pọ̀ ẹ ti gbà ewúro odò àti ewúro òkè. ó dáa ìbéèrè yín kejì rèé ṣé ẹ ti ṣe tán. ẹ bá mi pé ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀márùn péré láì ní ìkọsẹ̀ èwo ni wọ́n dé látijọ́ yẹ ó yẹ kó ti yé yín náà ẹ mọ̀ gbọ́ só ti yá sí ẹ ti ṣe tán. ó dáa ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ó kéré sẹ́rí kò jù bá ń lọ ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ wà sáré pé báyìí ọ̀pọ̀lọpọ̀ ó ga ẹ̀ẹ̀mejì nínú ìtẹ́ ìpín lẹ́ẹ̀gbà ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mejì ń bẹ bẹ́ẹ̀ ẹ̀gbá ẹ̀ẹ̀mejì gan ká sọ pé ẹ̀kan màá ní kí n dáríjìn ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì ńlẹ̀ ṣe àṣìṣe ń bẹ. bẹ́ẹ̀ ni ẹ gbìyànjú ẹ ṣeun. ṣé bí yóò hẹ́ẹ̀dì tàbí. hello. ẹ mọ̀ káàsán. ẹ ṣeun ó kọ yín àti ibi tí ẹ ti ń pèsè. gbọ́ yín dáadáa kí ni yóò jágere o kò jágara ẹ dákun ẹ gbìyànjú ẹ tún wá pè.
hello Hello. ẹ káàsán Ẹ káàsán. ẹ dákun ẹ bá ń yí rédíò yín lẹ̀ ká lè gbọ́ra wa yé ń gbọ́ra mi lọ́dẹ̀ yín. Okay, sir. Yeah, number one. kí ni n sì lọ sókè o kán tó gé yín o ó tán. hello Ẹ káàsán. ẹ káàsán mà ó kọ yín àti ibi ẹ ti ń pè Arábìnrin yìí wọlé láti sọ. láti Ṣàngó ó dáa ẹ ti gbé wọlé ó yẹ mú béèrè. Àrùn wọlé nọ́mbà kẹta. wọ́n ti mú kẹta wọ́n ti mú kẹta wọ́n ti mú kẹta wọ́n ti mú kẹta Nọ́mbà kẹta. wọ́n ti mú Nọ́mbà kẹrin. ìkẹrin Karùn-ún. ìkarùn lẹ tún fẹ́ ìwo lẹ fẹ́ gan bẹ̀. Mo rò bẹ́ẹ̀ náà ti mú kẹrin. ìkẹta ni wọ́n mú ìkẹta Ẹja wò kẹrin. ìkẹrin ó dáa wọ́n ní pé kí ni Yorùbá ń pè ní kófiníràn àmì kòfiníràn kí Yorùbá ń pè ní kòfiníràn. Kọ̀fíníràn. kọ̀nífíràn sorry ẹ má bínú kọ̀nífíràn mo fẹ́ sọ kọ̀nífíràn kí ni Yorùbá ń pè ní kọ̀nífíràn. Kọ̀nífíràn. kọ̀nífíràn bẹ́ẹ̀ ni kọ̀nífíràn. Kọ́fì. wọ́n gbọ́ Kọ̀nífíràn. kọ̀nífíràn bẹ́ẹ̀ ni. Síbẹ̀ ní tó bá ń wájà ló ń fẹ́ràn. abẹ́ẹ̀ rí Tó bá ń wájà ló ń fẹ́ràn. bẹ́ẹ̀ ni ẹni tó ń wájà ló ń fi ràn bóyá kínní náà ń wájà ni. kọ̀nífíràn ẹ lè bílíìfù tó ń jẹ bẹ́ẹ̀. hello Hello. ẹ mọ̀ káàsán Ẹ káàsán o. ẹ ṣeun orúkọ yín àti bí ẹ ti ń pèsè. Ọládiméjì ló ń pè látàyọ̀bọ̀. látayọ̀bọ̀ ẹ káàbọ̀ ó dáa ṣé ẹ gbọ́ ìtì ń bẹ ń ta. Mo gbọ́ mo kàn ní kí nítorí a ti ń ta nọ́mbà yín. Ee. Ẹ máa ń ṣètò fún wa. Nígbà gbogbo àìsàn máa ẹ ṣeun láti eléyìí. àdà ẹ ṣeun tẹ́ ń bá wa bọ̀ ẹ ṣeun. hello Àyíkí. bá mi Ẹ káàsán. ẹ ṣeun ó kọ yín àti bí ẹ ti ń pè Ẹ máa kẹ̀rẹ̀ kó ètò kẹ. ẹ mọ̀mọ́ ṣeun ẹ ṣeun tèmi ẹ ṣeun tòní ó kọ yín àti bí ẹ ti ń pè ẹ jẹ́ àkọ́kọ́ mẹ́ni tí ń bá mi sọ̀rọ̀ náà Jésù ló ń sọ̀rọ̀ láti láti gàgà. láti ṣàṣà ọ̀dà ṣé ẹgbẹ́ ìtì ń bẹ ń ta. Èwo la ti kíkà o. mo sọ wípé kí n Yorùbá ń pè ní kọ̀nífíràn. Ẹ ṣe béèrè fún orí ẹ ṣe béèrè kékeré wẹ́wẹ́. Kọ̀nífíràn. kéèké nǹkan kékeré ni Kọ̀nífíràn àti bẹ́ẹ̀ ni ẹni tó ń tọ́jà ni. ẹni tó ń tọ́jà ní Yorùbá ń pè ní kọ̀nífíràn ẹ gbìyànjú ṣùgbọ́n ẹ gbà. hello Ẹ̀lú ẹ káàsán. ẹ mọ̀ káàsán máa ẹ ṣeun orúkọ yín àti bí ẹ ti ń pè Babalógun ló ń pè látàjìyàn tẹ́mọ̀ yìí. látàjìyàn ó dáa ṣé ẹ gbọ́ béèrè tí ń bẹ ń ta mà. Mo gbọ́ ìbéèrè tó wà ń tà ṣùgbọ́n mi ò mọ ìtumọ̀ kọ̀nífíràn tẹ́mi mọ̀. Òun ni ẹni tó bá ń wá ìjà tó láìsí kó máa jà. Wọ́n á ní Yorùbá sọ pé eléyìí fẹ́ràn. àfiniràn nìyẹn ṣùgbọ́n kọ̀nífíràn lélẹ̀. Ètò yìí ó máa ń fúnyàn láti máa dá sí ṣùgbọ́n àwọn ìbéèrè tẹ máa ń béèrè ti máa ń lágbára. èdè Yorùbá náà ni kó bá lè yé wọn tí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe béèrè tẹ́ ẹ̀ mọ̀ ń ṣe tá a bá sọ̀ dáhùn rẹ̀ ti mọ̀ nù nǹkan tá a gbé kalẹ̀ fún náà ní àgbẹ̀rọ̀ mọ́ sọ èyí tí gbogbo èèyàn mọ̀ jù náà torí kò ní sí mọ̀ kankan àti tẹ̀síwájú ń bẹ̀ nǹkan tá a fi gbé tó ìkàlẹ̀ ẹ mọ̀ bínú ẹ mọ̀ ṣe àṣàrò lórí ẹ̀ lókọ̀ọ̀kan ni ẹ ṣeun tẹ́ ń fẹ́ràn wa àmín ẹ ṣeun. hello ẹ káàsán ẹ ṣeun ó kọ yín àti bí ẹ ti ń pè. Àfọwọ́wẹ́ Felix láti ọpẹ́ ìlú. látọpẹ́ ìlú ó dáa ẹ ṣeun ṣé ẹ gbọ́ béèrè tí ń bẹ ń ta. Àṣẹ̀ṣẹ̀ béèrè ẹ.
bẹ́ẹ̀ ni. ìbéèrè yẹn lágbára díẹ̀ bọ́ kò ní fẹ́ràn yẹn. ìtumọ̀ ẹ̀ tẹ́mi mọ̀ ni pé ẹni tó onísùúrù èèyàn káàsà ẹ̀dá ẹ gbìyànjú ni àmọ́ ẹ gbà o ẹ gbà ẹ tí ẹ sún mọ́ ó dìgbà wọn bá jákun eléyìí náà. ó rè o. hello. ẹ ṣeun ẹ káàsán. ẹ ṣeun orúkọ yín àti bí ẹ ti ń pè. láti abúlé ẹ̀gbá. ọ̀dà ẹ káwọ̀ síṣẹ́ gbọ́ bèrè tí ń bẹ́ ń ta. ọ̀dà kò ní fẹ́ràn ó yá. bóyá ọ̀nà fùrù àbí bóyá èdè tètè. rárá o kò ní fẹ́ràn orúkọ nǹkan míì ni kì í ṣe èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀ nǹkan míì ni Yorùbá ń pè bẹ́ẹ̀ ni ọ̀dà. hello. mọ́ mi. ẹ ṣeun ẹ̀wọ̀n káàsán. ẹ ṣeun láti ta olúwo ẹ káwọ̀ sórí tó dáa ṣé ẹ gbọ́ bèrè tí ń bẹ́ ń ta. mo gbọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ ni. ó dáa. àtẹlé tẹ́ ẹ ti fún mi níjọ́ kíní tó lọ níjọ́ Friday. kí ni mo ṣe o. ọ̀rẹ́ ẹni kí n sọ ọjíá tí mo sọ méjì ẹni mẹ́ta. bẹ́ẹ̀ni. ó jẹ́ pé ńgbà tẹ́ máa parí ẹ̀ òótọ́ táìmù ti lọ padà sàn padà yànnà náà. ẹ má bínú ọ̀dà ìwà nǹkan ṣe sí ìwà nǹkan ìdí ń bẹ́ ń ta lẹ́yìn sí nǹkan ó yẹ ẹ bá ń dáhùn ẹ̀. èmi ò mọ kọ̀ọ̀lì síhàn o torí pẹ́pẹ́ èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún bá ti ń pè. èèpé márùn ni. ó ti ń lọ bí márùn-ún ní. ọ̀dà mo ti gbọ́. ọ̀dà mo ti gbọ́. ẹ má bínú ìyá mi. ọjà ṣé kí n answer ẹ lẹ́yìn. hello. ẹ káàsán. ẹ ṣeun orúkọ yín àti bí ẹ ti ń pè. orúkọ mi ni Kúbúrà tàbí ni mò ń pè láti mòwe ó dàṣẹ gbọ́ béèrè tí ń bẹ́ ń ta. ẹ bá mi tún sọ. kí ni Yorùbá ń pè kò ní fíràn. bí oníjàǹdùkú ní ìwà lẹ́yìn. ẹ gbìyànjú àmọ́ ẹ gbà mo sọ pé kì í ṣe èèyàn. ọ̀dà ẹ ṣeun. ó dáa ṣe mọ̀ pé àwọn bàbá wa ńgbà tí wọ́n bá wò sùnsùn wọ́n á mú nǹkan tó ní ìwà bákan wọ́n á fi ìwà ẹ̀ wọ́n á fi sọ lóko kò ní fíràn okùn tó ní ẹ̀gúnkún ìtàkùn ẹlẹ́gùn ó ní Yorùbá ń pè nǹkan ní fíràn sórí àwọn fíràn ọlọ́dẹ bẹ́ẹ̀ ni ìtàkùn ẹlẹ́gùn ó ní Yorùbá ń pè ní kò ní fíràn bẹ́ẹ̀ ni. hello. ẹ káàsán sà ẹ dákun ẹ bá yín rédíò yín lẹ̀. ọ̀dà ẹ ṣeun orúkọ yín àti bí ẹ ti ń pè. ọ̀dà ẹ káàbọ̀ ẹ mú béèrè. ẹni mọ̀ ṣe kí ni. ó ti dá a báwọn mo ti yí dọ́ọ̀dẹ̀ yín lọ́sàn-án inú ẹ yẹ wá mú béèrè ọ̀dà ẹ ṣeun tẹ́ ẹ fẹ́ràn wa o ẹ ṣeun. hello.
yéè lórí. hello ẹ mọ̀ káàsán ẹ ṣeun ẹ kúrọ̀lẹ́ ẹ ṣeun orúkọ yín àti ibi ẹ ti ń pè. orúkọ mi ni Zainab láti fọ̀ ó dáa ẹ mú béèrè. ìbéèrè kejì àwọn ti mú wọn mú wọn dá ó dáa ìbéèrè kejì ń bẹ ìkẹrin náà mú ó dáa ìkejì ìbéèrè kejì rèé wọ́n ní wípé oríṣi igbá méjì ló wà oríṣi igbá méjì ló wà ẹ dákọ wọn. bẹ́ẹ̀ ni. igbá funfun igbá funfun lóró mi ẹ gbá o. mo dé bí mo ti dé o ọmọ ìjọba igi gbàkọ èmi làwọn lérò. ẹni máa ó máa dárúkọ gbá. ìbà ọlọ́run lónìí o. ìbà ọlọ́run lónìí. pàṣẹ ìṣèbọ̀ ọlọ́run la mọ̀ sí ibi èèyàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mojúbà bàbá mi ìbàdísá ò lè fi ọmọ bá Gbẹ́ngà Adébáyọ̀ ọ̀hún náà ni ẹ gbọ́ ajé ni wọ́n pe àkọ́rí orin eléyìí ètò táàmù ọ̀hún náà ló ń dé sí etí gbọ́yìn lórí ìkànnì yìí 101.3 Miliki FM ọ̀bà orí afẹ́fẹ́ ló. ẹ káàsán ẹ ṣeun orúkọ yín àti bí ẹ ti ń pè. Àyíkí ẹ wò tẹ́ rí àwọn nǹkan tẹ́ máa ń pè yẹn ó ní èdè ilẹ̀ tí nǹkan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan kàn ní fíràn yẹn. ẹ bá ti pèsè yìí pè é tún pè ní èdè ní ìbọn bí mo mọ̀ dáadáa kẹ́ni fíràn ni. kẹ́ni fíràn. kẹ́ni fíràn làwa ń pè lẹ́ ń pè lẹ́gbàá. èdè àjùmọ̀lò là ń lò lórí ètò ṣé àwọn pé ká sọ pé ètò ìbílẹ̀ ni èdè ìbílẹ̀ ńlá ń lò òun la lè máa lo bóyá ẹ̀gbá àbí kínní èdè àpapọ̀ òun ni èdè Ọ̀yọ́ ó yàtọ̀ sí Yorùbá àpapọ̀ ó yàtọ̀. hello hey yori. hello ẹ mọ̀ káàsán ẹ ṣeun ó kọ yín àti bí ẹ ti ń pè. first caller. first caller ẹ ṣeun tẹ́ ń fẹ́ wa. ó dáa ṣe gbọ́ béèrè tí ń bẹ orúkọ yín àti bí ẹ ti ń pè ẹ̀ tí ìdákọ yín. Ọmọládé ló sọ̀rọ̀. láti. Òjòdúbẹ́gà. láti Òjòdúbẹ́gà ó dáa ṣe gbọ́ béèrè tí ń bẹ ń ta. ẹ bára tó sọ sà. oríṣi igbá méjì ló wà wọ́n ní ẹ dárúkọ wọn àti ìyàtọ̀ tó ń bẹ láàrin wọn igbá. bẹ́ẹ̀ ni. ìbéèrè yẹn á bàbá yìí bọ̀. ẹ̀dà ẹ̀wọ̀n tẹ́tí. yéèpà ló bá tán ẹ̀rá yé. hello ẹ káàsán báà mi ẹ ṣeun ó kọ yín àti bí ẹ ti ń pè. láti Ṣàgá ó dà báà mi ó yẹ tètè bá ń dáhùn ẹ̀. tí wọ́n fi rẹ̀ rù. èwo á tún ní kejì tán fi mẹ́mu yẹn aha gbà ìhà méjèèjì tẹ dá igbá méjèèjì tẹ dá kan ẹ̀yà kan náà làwọn méjèèjì ẹ̀yà kan náà. igi ń so gbá irú gbá wo nu. kí lorúkọ gbá wọn. báà mi ẹ gbìyànjú ẹ ti wá súnmọ́ ṣùgbọ́n ẹ tí gbà. ó dùn mí igi ń so gbá òótọ́ igi ń so gbá ni àwọn kan mọ̀ pé igbá wọn àmọ́ igi igbá wọn mọ̀ pé ní igi ń so gbá ṣùgbọ́n igbá gangan igbá gangan
kí ni Yorùbá ń pè òun ni Yorùbá ń pè ní igbá tápà lóòótọ́ wọ́n mọ̀ pé igi ń sogbá ìgbẹ́ igi ń sogbá igi ẹ̀ gangan ni igi gbà òun ni igi ń sogbá ó dáa igbá kejì òun ni igbá oko tàbí kẹ́ẹ̀pẹ́ ní pátákò igbá oko òun ni máa wà ńlẹ̀ tí máa so kíní okùn rẹ̀ a máa fà bí bàrà a máa fà bí ẹ̀gúsí tápà ńlẹ̀ bóun ṣe máa ń fà káàkiri wọn máa tóbi dáadáa ṣẹ́dígbà tápà orí igi òun ni máa so gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ lẹ́ẹ̀kan igi ń sogbá igbá igi òun igi lòun wọn máa dúró ni ẹ̀rí tí igbá ó so tí ó pọ̀ lára rẹ̀ báyìí igbá tápà òun ni Yorùbá ń pè é ìkejì òun ni igbá oko ẹ wo àníri jù báyìí lọ ọ̀nà fún ó yarí ó lóun ò ní fẹ́ rán lẹ́sẹ̀nu kókó máa bọ̀ nsàlẹ̀ ẹ̀kùn òun náà ni gbogbo ká tó ṣẹ́jú pa gbogbo ọjọ́ ti lọ tán ẹ jẹ́ kí mi mọ fi lè ṣe lọ adúpẹ́ lọ́wọ́ lè ṣe ẹsẹ̀ yìí kò wọ́n fún wa ní ọ̀dà táwọn pín fún àwọn èèyàn lóríṣiríṣi ẹ ṣeun o Honorable Ramon Sọládèmí ẹ ṣeun gbogbo àwọn kan tẹ̀ ń fún wa tá à ń fún àwọn èèyàn ẹnu wa ń dùn sí gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń rò lọ́kàn tí mo sì ń gbọ́ ń bí gbogbo ẹ̀bùn tẹ́lẹ̀ ẹ fẹ́ fún mi ẹ dákun ẹ tètè bá ń kó ká mọ̀ fi tẹ̀síwájú lórí ètò tá a mọ̀ kó lè mọ̀ dùnmọ̀ràn ìmọ̀ràn mọ́ gbogbo wa lẹ́nu mo lérò wípé ẹ ti kẹ́kọ̀ọ́ kan àbí méjì lórí àwọn ìbéèrè tá a ti béèrè lónìí Àyíkí ń lè mí jẹ́ mi máa fi eléyìí ṣe lọ adúpẹ́ lọ́wọ́ Adéọlá Sẹ́ríkì tó ti ń bá wa tẹ̀ tó ń dùn sí eyín létí ẹ wo èmi ò máa lọ ń bò bá tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ lágbára Elédùmarè a ó tún máa pàdé Àyíkí rè ó dàbọ̀. Okay, ladies and gentlemen, thank you for being part of this program today. We'll see you again on Friday. Yes, do another session on Friday. Ètò tá a mọ̀ onílé ètò tá a mọ̀ program. Yeah, you learn one or two things. I'm sure you have learned one thing or the other. And as people ask questions and you answer. All right, I'll see you again on Friday. Bye.